Situation report yeyegbagedeasatv. Èyí ni bí àwọn ọmọ ilé ìwé ṣe jáde, bí wọ́n ṣe kó wọn jáde rẹpẹtẹ sórí títì nítorí pé gómìnà ìpínlẹ̀ Ògùn dapoabiodun wọ́n fẹ́ lọ ṣe campaign ní Ọ̀dẹ́dá local government. Eléyìí ni ọ̀nà Bántòkò. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò wá, ọ̀nà Bántòkò la wà, ṣe rí gbogbo àwọn ọmọ ilé ìwé bí wọ́n ṣe kó wọn jáde rẹpẹtẹ sí orí títì rèé o. Eléyìí la tún rí o, bá a tún ṣe rí nìyẹn, wò bọ́n wọ́n bọ́ ṣe sá wọn sí orí títì, bí wọ́n ṣe sá wọn sórí títì lọ nìyẹn o. Wọ́n sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ o. Ọlọ́run máa ṣọ́ wa. Dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ yeyegbagedeasatv. Mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín ní ìlà tó ń tiwọ̀ oòrùn, mo kí yín jákèjádò àgbáńlá ayé. Mo kí yín pé ẹ ní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ. Lágbára lọ́wọ́ Elédùmarè, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lóòrèkóòrè, ojú tẹ́ fi ń wò wá ò ní dànù owó sí. Lágbára Ọlọ́run, mo wá kí gbogbo ẹ̀yin èèyàn má dé èèyàn tẹ́ lórí ìkànnì yeyegbagedeasatv yìí. Ẹ̀yin tó jẹ́ pé kò ṣeé má wò ní yeyegbagedeasatv fún yín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipá ò ní pín yín lágbára Ọlọ́run. Mo kí gbogbo wa pátápátá, àwa tá wà lájò, a ò wá ní ràjò gbé sájò lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ máa jèrè, ẹ máa fèrè jẹ̀kọ, ẹ sì máa kéré oko délé lágbára Ọlọ́run. Àṣẹ́gun, orúkọ mi ò yí padà, Yeyegbagedeasà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín, àfẹ́bí sínú kò ń jẹ ahun. Ibi lọmọ bó ló ń jẹ́ rí mi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò. Ìbàràpá ni mí ọmọ àfibàràpínlẹ̀ ọ̀rọ̀. Tapá ti tan ìrúwà òjòkó, agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà, àgbẹ̀ ní ìdájà wa. Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa? Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa. Ẹ̀yin tèmi báwo ni ṣẹ́ wa? Àrà ń rí orí kan rèé o. Ẹ pé kí n mo rí, mo mà tún ti rórí ológbò látẹ̀ nílùú Abẹ́òkúta. Mo rí ibi tí pẹ́pẹ́yẹ ti pọnmọ lónìí. Àwọn olóṣèlú wa ń ṣe bẹbẹ. Wọ́n ń ṣe bẹbẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kékeré láti ẹ̀rí o lórí tàwọn tó wà lókè. Àní kékeré là ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kàǹkà la tún wá rí lónìí nílùú Abẹ́òkúta. Ó lágbára púpọ̀. Àní èmi ti rí ibi tí ajá ti pọnmọ tó tún gbé báàgì kọ́pá nílùú Abẹ́òkúta lónìí, pẹ́pẹ́yẹ pọnmọ. Nígbà tí mò ń ṣe iṣẹ́ ìwádìí mi kiri gẹ́gẹ́ bí ìṣe mi, mo rìn dé ìlú Bántòkò. Àbẹ́ẹ̀rí, bí wọ́n ṣe sá àwọn ọmọ sínú oòrùn. Àwọn ọmọ iléèwé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn ọmọ iléèwé ti girama tó ń jẹ́ high school ní ọ̀nà Bántòkò ni wọ́n máa kó wọn síta. Wọ́n kó wọn sí títì rẹpẹtẹ láti inú oòrùn ọ̀sán ganrin láago 12 ọ̀sán ni wọ́n ti kó wọn sínú oòrùn títí di aago 3:30 tí mo fi kúrò ńbẹ̀. Mo dúró síbẹ̀ fún wákàtí 3 gbáko. Àwọn èèyàn ò lọ́rùn o. Èmi ò tiẹ̀ wá mọ̀ bóyá ọ̀gá iléèwé ni wọ́n jọ gbèrò rẹ̀ ni, àbí wọ́n dárò, tàbí pé wọ́n wò ó pé káwọn fi wá ojú rẹ̀, àbí àwọn olùkọ́ yìí ni wọ́n tiẹ̀ fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ìjọba ni. Bí wọ́n fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ìjọba APC kò yé mi o, torí mi ò mọ ohun tí àwọn ọmọ ní í ṣe. Àwọn ọmọ wẹ́wẹ́, àwọn màjèsín, àwọn ọmọ òpóǹlò, tí èmi ò mọ ohun tí wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú o. Àwọn ọmọ iléèwé, ìwé la ní kí wọ́n lọ rèé kà. Rí ohun tí wọ́n expose àwọn ọmọ wa sí. Wọ́n nítorí pé gómìnà dapoabiodun, wọ́n nítorí pé ó fẹ́ lọ rèé ṣe ìpolongo ìbò ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá. Wọ́n wá kó gbogbo àwọn ọmọ iléèwé tí iléèwé wọn wà ní ojú ọ̀nà ní òpópónà márosẹ̀ tí Bántòkò tó lọ sọ́nà Ìbàdàn yẹn ní ìlú Abẹ́òkúta. Wọ́n máa kó gbogbo àwọn ọmọ yìí sórí títì. Ẹ wò ó. Ńgbà tí mo rí i, ó jọ mí lójú, ó yà mí lẹ́nu. Ó kó mi lágbo gọ̀ígọ̀í.
ó ṣe mí ní kàyéfì torí mi ò mọ ohun tí àwọn ọmọ wọ̀nyí èmi ò mọ ohun tí wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú o. Bẹ́ẹ̀ ni mọ́tò wọn àtàwọn mọ́tò ọlọ́pàá ń lọ fa àwọn ọlọ́pàá tiẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú wọn. Ẹbí àwọn ọlọ́pàá wà ń bẹ̀ torí kí wọ́n má jà. Ẹ dákun kí ni ohun tí àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn ọmọ iléèwé girama yìí, àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama tí wọ́n wá kó wọn síta. Ẹ dákun ṣé ìrí tẹ̀ ń rí àwọn ọmọ wọ̀nyí ṣé wọ́n ti tó dìbò ni? Ẹ wojú wọn o, àwọn lẹ̀ ń wò tí wọ́n kó sórí títì yẹn o, tí wọ́n há ìgbálẹ̀ lẹ́lòmíì lọ́wọ́, wọ́n gbé pépà aláwọ̀ ìṣúrú yẹ́lò wọ́n gbé lé torí òun ni àwọ̀ gómìnà tiwa ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n gbé lé àwọn ọmọ yẹn lọ́wọ́, wọ́n kó gbálẹ̀ láwọn ọmọ míì lọ́wọ́, wọ́n wá sá wọn sórí títì nínú oòrùn. Ìbéèrè mi ni wípé kí ni àwọn ọmọ yìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú? Kí ni àwọn ọmọ yìí ní í ṣe pẹ̀lú ìjọba APC? Ẹ jọ̀ọ́ ṣé kìí ṣe ìfẹ̀tọ́ ọmọ du ọmọ leléyìí ṣá? Àkókò tó máa yẹ káwọn ọmọ yìí ó fi wà ní yàrá ìkàwé tí wọ́n ń pè ní classroom. Eléyìí ò ṣẹlẹ̀ rí o. Bẹ́yìn bá ríbi tó ti ṣẹlẹ̀ rí kẹ́ ẹ sọ fún mi. Èyí èmi rí lónìí ò ṣẹlẹ̀ rí. Ara mẹ́ẹ̀ẹ́rírí ni, ara òun ò rí ọ rí, mo rórí ológbò látẹni. Èmi ti réèmọ̀ ní Agége nìkan kọ́ ni wọ́n ti ń réèmọ̀. Èmi réèmọ̀ nílùú Abẹ́òkúta, mo réèmọ̀ lọ́ba ń tokò lónìí. Ẹ wò bí wọ́n ṣe sá àwọn ọmọ wọ̀nyí sóòrùn láti òòrùn ganríganrí aago 12 títí di aago 3 àbọ̀. Nígbà tí mo dúró tí ẹsẹ̀ fẹ́ máa ro mí, lèmi náà kú òun bẹ́ẹ̀ o, wákàtí 3 àti àbọ̀ gbáko. Ọ̀tọ̀ níbi tí mo ti ẹ̀ ń lọ, ọ̀tọ̀ níbi tí mò ń lọ. Iṣẹ́ ìwádìí wa náà ni lórí bí nǹkan ó ṣe dáa bí ó ṣe dùn. Iṣẹ́ ìwádìí wa náà ni gẹ́gẹ́ bí oníròyìn ńlá ń bá kàlà ń bá kiri. Abẹ́ẹ̀rí bí ẹ̀rí nǹkan bí ni mo bá kan àwọn ọmọ iléèwé, mo bá ní kí ọkọ̀ dákun dúró, ẹ bá àwọn ọmọ iléèwé yìí sọ̀rọ̀ o. Èmi lẹ̀ ń ṣe nínú oòrùn. Wọ́n ní gómìnà fẹ́ lọ rèé campaign. Wọ́n ń lọ síbi ìpolongo ìbò. Wọ́n ń lọ síbi tí wọ́n ó ti polongo fáwọn ará ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá. Wọ́n ń lọ sí Ọ̀dẹ́dá local government láti lọ rèé polongo ìbò, láti lọ sọ èròǹgbà wọn fáwọn ti ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá. Ẹ dákun kí lẹ̀yin wá ń ṣe nínú oòrùn? Wọn àwọn tíṣà àwọn ló sá wọn sínú oòrùn bí wípé tí àfi kí gómìnà kọjá lọ kọjá bọ̀ káwọn ò tó kúrò nínú oòrùn ọ̀sán ganrin. Ọmọ mi kò gbọ́dọ̀ dúró wákàtí kan dèpò àti pé mo bá àwọn ọmọ wọ̀nyí ń bẹ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti wà ń bẹ̀ kí mi ò tó débẹ̀. Ó ti ẹ̀ kí mo tún sọ wọ́n ti wà ń bẹ̀ kí n tó débẹ̀ ni. Nínú oòrùn ọ̀sán ganrin yẹn ni mo bá wọn. Àwọn ọmọ wọ̀nyí ti wà nínú oòrùn yẹn kí n tó débẹ̀. Olóṣèlú ò lọ́rùn. Ẹ ti ẹ̀ gbọ́ mi ná. Kí ni ohun táwọn ọmọ wọ̀nyí tí wọ́n sá sínú oòrùn yìí, kí ni ohun tí wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú, pẹ̀lú ọ̀rọ̀ ètò ìpolongo ìbò? Àkọ́kọ́ ìbéèrè mi nìyẹn. Kí ni wọ́n ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ APC? Ó dé lẹ́ẹ̀kejì. Ìkẹta ni pé ṣé gómìnà tiwa ní ìpínlẹ̀ Ògùn ló pàṣẹ pé káwọn ọmọ yìí kí àwọn olùkọ́ wọn kó wọn jáde ni? Ó dé mẹ́ta. Nìsìrẹ́ ń dá mi lóhùn béèrè mi yìí. Ó mà ṣe o. Bójúgbà ẹni bá ń ṣe ohun tí ò dáa, ó ṣe làáwí. Ẹ wò bí wọ́n ṣe sá àwọn ọmọ sórí títì. Ọlọ́run ti ẹni jẹ́ àríjàmbá mọ́tò. Bí mọ́tò bá wá ń bọ̀ ńkọ́ tó kó ìjánu ọkọ̀ tí ò rí kó, tó kó bírèkì tí ò rí kó, ẹ ṣáà mọ̀ pé ọ̀nà ọbẹ̀ yẹn ní agbára. Ojoojúmọ́ ní ìjàmbá ọkọ̀ ń ṣẹlẹ̀ bọ́nà yẹn ṣe nárò tó, ọ̀nà yẹn kéré jọjọ. Kò sí ọjọ́ kan kí ìjàmbá ọkọ̀ má ṣẹlẹ̀ ńbẹ̀. Èyí tó yà mí lẹ́nu jù nìyẹn o. Ṣé bẹ́ẹ̀ náà ni gómìnà fẹ́ràn ọmọ wẹ́wẹ́ tó ni? Àbí bẹ́ẹ̀ làwọn ọmọ iléèwé fẹ́ràn gómìnà tó? Àbí kápá àwọn tíṣà wọn ni wọ́n dá ọwọ́ wú ni wọ́n ṣe eléyìí lápá ara wọn? Kò yé èmi ni o. N tó ṣe mí ń kàyéfì ń bẹ̀ ó pọ̀. Torí àwọn ọmọ tá a kó sínú oòrùn lákòókò tó yẹ kí wọ́n wà ní yàrá ìkàwé máa lọ rèé kàwé. Àwọn ọmọ tá a sá sóòrùn lákòókò tó yẹ kí wọ́n máa kàwé ní yàrá ìkàwé wọn. Èmi ò rí àǹfààní kankan tí a ṣe àwọn ọmọ tí a sá sínú oòrùn yìí
báǹfààní bá wà ń bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ yèyé gbàgede àṣà ẹ comment ẹ like ẹ jẹ́ ká pín eléyìí ìwà àbàjẹ́ ni ẹ jẹ́ ó délé kó dóko kó dẹ́sẹ̀ kùkú ẹ dákun ẹ jẹ́ ká share fídíò yìí ẹ jẹ́ ká share bẹ́ẹ̀ ṣe ń rí ẹ máa share ẹ máa like ẹ máa comment. Ìwà ìbàjẹ́ ni kí làwọn ọmọ yìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú kí làwọn ọmọ yìí ní í ṣe pẹ̀lú ètò òṣèlú kí ni kádàrá àwọn ọmọ yìí ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ APC. Ẹ dákun tó bá jẹ́ wípé a fẹ́ kí ìlú yìí ò dá lóòótọ́ tá a fẹ́ kó tùbà kó tùṣẹ́ ẹ jẹ́ ká share fídíò yìí ẹ jẹ́ ká share ẹ dákun ẹ bá mi share ẹ like ẹ comment ẹ share àbá a sì ń pé yóò dáa ṣé bí ó ṣe dáa náà rèé ṣé bá a ṣe máa wò rèé ṣé bá a ṣe máa bá a lọ rèé lórílẹ̀‐èdè wa Nàìjíríà nílùú Abẹ́òkúta pẹ́pẹ́yẹ pọnmọ lónìí ọjọ́ 18 ọjọ́ Wednesday oṣù kínní ọdún náà ni ẹ wò bí wọ́n ṣe sá àwọn ọmọ wọ̀nyí sóòrùn ojú gbà mí ti fẹ́yìn olóṣèlú lọ́rùn.